A máa kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ lágbára Ọlọ́run ọba àlùbáríkà yóò wọṣẹ́ kó wa àmín. Ìròyìn fẹlifẹli ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún tá a bá padà dé. Ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀síwájú, ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo, ọ̀mọ̀wé Olúṣẹ́gun Mímíkò, ó ti ké sí ìjọba Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ eléyìí tí ó gba ìdá ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n rí dájú pé wọ́n ṣiṣẹ́ dáadáa lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ti dàwó lulẹ̀ lọ́wọ́ tá a wà yìí, kí wọ́n gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí dìde o, kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè gbádùn kí wọ́n sì lè bọ́ kúrò nínú wàhálà òun lásìgbò eléyìí tí wọ́n ń kojú lábala ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí. Olóyè Olúṣẹ́gun Mímíkò tó sọ̀rọ̀ ọ̀hún níbi gbọ̀ngàn ilé ìjọsìn ìrìbọmi èyí tó wà ní Mòwe níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, níbi àgbékalẹ̀ ìfilọ́lẹ̀ ètò kan eléyìí tí wọ́n pè ní Dáre Adébóyè Foundation nínú ilé ìjọsìn ọ̀hún èyí tó jẹ́ ti rìdíìmù tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn sọ di mímọ̀ wípé bí oníkálukú náà bá ti mọ̀ wípé lọ́wọ́ tá a wà yìí òjòjò ń ṣe Ògún, ara Ògún ò le o, látàrí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń ṣe òjòjò yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àkóbá ló ti ṣe fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ní báyìí òun ké sí Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kasimu Shettima wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wo àánú tàwọn ọmọ orílẹ̀-èdè, pàápàá jù àwọn tí wọ́n ń kojú ìṣòro kan sí ìkejì ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bí ò ṣe ṣe dáadáa o, wípé ní gẹ́rẹ́ tí wọ́n bá ti gba ìdá ìṣàkóso agbára o tí wọ́n búra fún wọn, ó ní ohun àkọ́kọ́ tó yẹ kí wọ́n kọ́kọ́ mú ṣe tóun ó sì rọ̀ wọ́n wípé kí wọ́n mú ṣe òun náà ni bí wọ́n ṣe gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó ti ṣubú bí wọ́n ṣe gbé dìde dúró kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè gbádùn ìjọba àwarawa lásìkò ìjọba Bọ́lá Ahmed Tinubu. Ọba orí adé kan rèé o, ọba Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba Francis Alao, òun mà ló ti ké sí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n wò ó dáadáa o. Ó ní ètò àti eléyìí tí wọ́n fẹ́ ṣe àyípadà tó ń ti àtúntò èyún òfin kan èyí tí ó máa rí sí bí a ti jọba àti àwọn oyè nílùú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀, wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wò ó dáadáa kó tó di pé wọ́n buwọ́lu ọ̀rọ̀ ọ̀hún àti pé wọ́n ṣe àyípadà òfin eléyìí tó rí sí ìfinijọba àti ìjòyè jákèjádò tìbútùrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé òun ló pè fún àtúntò àti àtúnṣe lórí òfin eléyìí tí wọ́n gbé kalẹ̀ èyí tó rí sí ìfinijọba ìfinijoyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó ké sí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe àtúnṣe òfin ọ̀hún, èyí tó ń béèrè fún wípé wọ́n gbọ́dọ̀ fi àlàfo àti àyè sílẹ̀ fún àwọn baálẹ̀ kan kí àwọn náà kí wọ́n máa fẹlá nínú ọlá bí àwọn ọba eléyìí tí wọ́n sì ń sọ wípé ó kò ní jẹ́ ti bá tọmọ kó mà ní àná. Ọba Alao ọ̀hún tí í ṣe ọ̀kan gbòógì nínú àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ igbákejì olórí àwọn ọba tó ṣe igbákejì alága àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí àti ìjọba àti ìfinijoyè. Ọba ọ̀hún ló sọ di mímọ̀ pẹ̀lú ìwé kan tó kan jànràn lórúkọ àwọn ọba jákèjádò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi ránṣẹ́ sí ààyè eléyìí tí wọ́n máa ń fi ààyè ránṣẹ́ sí o nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti máa ń ka àwọn lẹ́tà ará ìlú gbọ́ o, èyí tó fi síbẹ̀ tó ní lórúkọ ẹni tó jẹ́ alága àti gbogbo àwọn ọba yòókù jákèjádò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní òun ké sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin pátápátá o lórí àtúntò eléyìí tí wọ́n fẹ́ tún ṣe lórí òfin tí wọ́n gbé kalẹ̀ èyí tó ń fi ní ìjọba jẹ oyè àti baálẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wípé kí wọ́n wo oore o kí wọ́n tó buwọ́lù, kí wọ́n sì wo oore kí wọ́n tó ṣe o,
nítorí wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ oyè ìlú àti oyè ìjọba ààyè àti àlàfo gbọ́dọ̀ wà níbẹ̀. Ó ní oníkálukú wọn ló sì ní ipa tí wọ́n sì lè kó nínú ìdàgbàsókè ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó ní ní báyìí gbogbo ohun tí wọ́n bá ṣe kí wọ́n fi sùúrù sí, kí wọ́n sì wóore, àti wípé wọ́n ní ẹ̀tọ́ láti pe àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bá wọn fojú sùnùkùn wo ọ̀rọ̀ àtúntò àti àtúnṣe òfin ọ̀hún, yálà ilé tí àwọn nìkan fún ara wọn tí wọ́n fẹ́ dá ṣe. Ó ní nípa ìdí èyí ohun gbogbo yóò máa tùbà yóò máa tùṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbajúgbajà agbẹjọ́rò tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Femi Falana òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí o lórí ọ̀rọ̀ ọmọ olóògbé tí ń kọrin afrobeat tóun náà tún kọ orin tí bàbá rẹ̀ ń kọ, Seun Kuti ti ṣe ọmọ Fẹlá Aníkúlápó Kuti o, lórí ìwà kan eléyìí tí wọ́n ní Seun Kuti ó hù pẹ̀lú bó ṣe bá ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà létí nínú fọ́nrán kan eléyìí tó lùgàrà lórí ayélujára èyí tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹ̀ka lè torí sí ìgbé ayé ìrọ̀rùn àwọn ọlọ́pàá Police Service Commission níbi tí wọ́n ti ké sí wípé kí wọ́n fọwọ́ òfin mú Seun Kuti lórí bó ṣe gbá ọlọ́pàá àrùn létí wípé kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin bí tí òun kò kéré mọ́tò láti fi ọwọ́ àbùkù kan ọlọ́pàá kankan. Ó ní gẹ́rẹ́ tí ọlọ́pàá bó bá ti lè wà nínú aṣọ tó sì wà lẹ́nu iṣẹ́, wọ́n ní ìjọba orílẹ̀-èdè kan ní ẹnikẹ́ni kò ní ẹ̀tọ́ láti fọwọ́ àbùkù kan ọlọ́pàá ọ̀hún. Ní báyìí agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Femi Falana ó ní báyìí ò Seun Kuti ó ní kó má bẹ̀rù kó má fòyà kó má sì mí kàn. Ó ní nítorí wípé ẹ̀rí tó fi hàn dáadáa ó ló ti wà ńlẹ̀. Ó ní bákan náà Seun Kuti ó ní àwọn ẹ̀rí eléyìí tí ó tẹ pẹpẹ rẹ̀ níwájú ilé ẹjọ́ àti wípé òun Femi Falana lòun jẹ́ agbẹjọ́rò fún Seun Kuti báyìí. Ó ní fún ọjọ́ pípẹ́ lòun ti jẹ́ agbẹjọ́rò fún Seun Kuti. Ó ní Seun kó má bẹ̀rù kó má fòyà. Ó ní mélòó nírú àwọn ẹjọ́ báyìí eléyìí tí òun ti ní àǹfààní láti dá sí tí gbogbo rẹ̀ tó sì lọ ní ìrọ̀wọ́ rọrùn tí ò sí wàhálà kankan. Ó ní bí wọ́n bá ti pe Seun Kuti nílé ẹjọ́, ó ní kó máa lọ sílé ẹjọ́ bó bá ti bojú wẹ̀yìn òun ni ó máa rí pẹ̀lú àwọn ẹ̀rí èyí tí Seun Kuti ní o. Femi Falana tó jẹ́ agbẹjọ́rò ní ohun gbogbo yóò lọ nírọ̀rùn, kó fi ọkàn rẹ̀ balẹ̀ wípé òun yóò sì rí dájú pé ẹjọ́ náà ó já síbi tó dáa fún Seun Kuti àti fún ìjọba èyí tó pè lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀hún. Àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan tí máa ń yá èèyàn ní owó ní ìpínlẹ̀ Ògùn mẹ́rin kan rèé èyí tí wọ́n ti bára wọn ní akóló ọlọ́pàá látàrí bí wọ́n ṣe na ọ̀kan nínú àwọn ìyàwó ènìyàn kan tó jẹ wọ́n ní gbèsè tí ìyẹn sì gba ọ̀run lọ ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jẹyọ wọ́n ní arábìnrin kan Vivian ọmọ tó jẹ́ ìyàwó onígbèsè ilé ìfowópamọ́ tí ń yá èèyàn lówó yìí tí ṣe ní 50 ọdún 50 years. Òun ni ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí wọ́n pè ní Zefa ni wọ́n tì lulẹ̀ tí arábìnrin ẹni 50 ọ̀hún tó sì fìdí jọlẹ̀ tó gbabẹ̀ tó gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ arábìnrin Vivian yìí ló jẹ́ ìyàwó ọ̀kan nínú àwọn onígbèsè tí máa ń yá èèyàn lówó ilé ìfowópamọ́ Silver Microfinance Bank èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ilé ìfowópamọ́ ọ̀hún ló wà ní abúlé ìjókòó lẹ́mọdẹ ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Silver Microfinance Bank ọ̀hún ní àwọn èèyàn mẹ́rin ọ̀hún ni wọ́n ti ń ṣiṣẹ́ ni wọ́n gbéra nínú ọ̀sẹ̀ tó kọjá láti máa tọ ilé àwọn onígbèsè wọn káàkiri. Wọ́n ní àsìkò tí wọ́n délé arábìnrin Vivian ọmọ tó jẹ́ ìyàwó ọ̀kan nínú àwọn èèyàn tó jẹ wọ́n ní gbèsè yìí ni wọ́n béèrè pé baálé ilé rẹ̀ ńkọ́, tó sì ní baálé ilé òun tó jẹ wọ́n ní gbèsè wípé kò sí baálé ilé ọ̀hún nílé, ṣùgbọ́n ó ti ní láìpẹ́ láì jìnà òun yóò san owó náà torí pé ọ̀nà tí ó gbà rí owó ọ̀hún san òun náà ló ń bá káàkiri tòun ti ṣẹ́ òòjọ́ èyí tó ń ṣe. Wọ́n ní nínú àlàyé arábìnrin olóògbé Vivian ọ̀hún kò tí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Silver Microfinance Bank lọ́rùn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹrù èyí tó wà nílé onígbèsè náà. Wọ́n ní gbogbo akitiyan eléyìí tí arábìnrin olóògbé Vivian tó ń gbìyànjú láti dá àwọn oníṣẹ́ ilé ìfowópamọ́ yìí lọ́wọ́ dúró, wọ́n ní ọ̀kan nínú wọn lótìí tí arábìnrin náà sì fìdí jọlẹ̀ tó gbabẹ̀ tó gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ní ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀
tí iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè ìjókòó tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú àwọn afurasí ilé ìfowópamọ́ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà. Àwọn afurasí ọ̀hún ní Badmus Ọlálékan, Ajíbádé Olúdáre, Ẹniọlá Àdúràgbèmí àti Fẹ́mi Ọlọ́kọ̀. Àwọn wọ̀nyí ni wọ́n ti wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá báyìí fún ìwádìí síwájú sí i lórí ikú arábìnrin tí í ṣe ìyàwó onígbèsè wọn èyí tí wọ́n wá sin owó lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì fìdí rẹ̀ jọlẹ̀ tó gbàbẹ̀ di èrò ọ̀run. Àdúrà tó yẹ ká máa gbà ní wípé àtijọ́ àti mú wa là ń wá kiri ká má gbàbẹ̀ di èrò ọ̀run. Arákùnrin kan rèé èyí tó ń ta pọpọ́ọ̀fù àti bọ́ǹsì èyí tó jẹ́ pé ibi tó ti ń rí owó níbi iṣẹ́ òòjọ́ rẹ̀ rèé tó sì gbàbẹ̀ tó di èrò ọ̀run. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, arákùnrin náà Basi Edet èyí tí wọ́n ní ọkọ̀ kan ó tẹ̀ pa ní agbègbè Ọ̀rẹ́ Òdìgbò nílùú Oǹdó lọ́hùn-ún. Wọ́n ní lásìkò èyí tó ń ta pọpọ́ọ̀fù àti pọ́ǹsì pẹ̀lú àwọn ohun jíjẹ tí wọ́n fi fúláwà ṣe níbi iṣẹ́ tó ti ń tà á ní àwọn ààyè ibùdókọ̀ àti nínú súnkẹrẹ fàkẹrẹ ní agbègbè náà ní awakọ̀ kan eléyìí tó ti mu ọtí yó báre ló ń wa ọkọ̀ ọ̀pọ̀ tòun ti eré àsápajúdé. Wọ́n ní ọkọ̀ kan èyí tí wọ́n gbé sí ẹ̀bá ọ̀nà nínú gáràjì náà ní awakọ̀ tó ti mu ọtí yó yìí ló fi ọkọ̀ rẹ̀ kọlù. Eléyìí tó sì kọlù lòun kọlù Basi Edet níbi tí Basi Edet tó ti fìdí janlẹ̀ tó sì gbàbẹ̀ di èrò ọ̀run lẹ́sẹ̀ kan o. Gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan ti ṣe lálàyé lásìkò eléyìí tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ó ní látàrí ọtí eléyìí tí awakọ̀ Toyota Picnic tó ti mu yó àti eré àsápajúdé èyí tó ń sábọ̀ ló fi kọlu ọkọ̀ èyí tó kọlu Basi èyí tí Basi sì gbàbẹ̀ tó di èrò ọ̀run. Iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní ibẹ̀ Òdìgbò Police Station ni wọ́n ti dá sí ọ̀rọ̀ náà láti lè tètè gba arákùnrin ọlọ́tí dẹ́rẹ́bà yìí kúrò lọ́wọ́ àwọn ènìyàn èyí tó ṣeé ṣe kí wọ́n fẹ́ nà án tí wọ́n sì ti gbé ọkọ̀ rẹ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. Ní báyìí wọ́n ti gbé òkú Basi lọ sí ààyè ìgbé òkú pamọ́ sí nílé ìwòsàn kan èyí tó wà ní ìpínlẹ̀ Oǹdó. Gbajúgbajà eléyìí tí ń ṣeré adẹ́rìn-pòṣónú fíìmù yíyà tá a mọ̀ sí skit maker eyín obìnrin ní Bùkúnmi Adéàga Ìlọ̀rí, òun ló ti ṣe lálàyé fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìdí pàtàkì tó ṣe fi iṣẹ́ òòjọ́ rẹ̀ eléyìí tó yàn láàyò tẹ́lẹ̀ sílẹ̀ tó padà di ẹni tó ń ṣeré adẹ́rìn-pòṣónú fíìmù yíyà èyí tí wọ́n pè ní skit maker tó ń yà ní ojoojúmọ́. Ó ní gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ orí tẹlifíṣàn òun lòun tẹ́lẹ̀, ṣùgbọ́n látàrí ọ̀rọ̀ kùnbákùngbé kan èyí tí ọ̀gá àwọn tó sọ sí òun ló fà á tóun ṣe fi iṣẹ́ ọ̀rọ̀ sísọ lórí tẹlifíṣàn sílẹ̀ láti máa ṣeré adẹ́rìn-pòṣónú tí òun sì dúpẹ́ fún Ọlọ́run. Ó ní lọ́jọ́ náà lòun lọ bá ọ̀gá àwọn wípé owó oṣù tí wọ́n fún òun owó ọ̀hún ò tó nǹkan kan mọ́, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ohun gbogbo ló ti gbówó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà tóun sì béèrè fún ẹ̀kún owó sísan lọ́wọ́ ọ̀gá àwọn. Ó ní ṣùgbọ́n èsì tó fún òun jẹ́ ohun tó burú jáì. Ó ní lọ́jọ́ náà ni ọ̀gá àwọn sọ fún òun wípé nínú àwọn obìnrin tó rẹwà èyí tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn ó ní òun jẹ́ ọ̀kan níbẹ̀, wípé pẹ̀lú owó péréte tí òun ń gbà gẹ́gẹ́ bí owó oṣù ń bì kóun lo ẹwà tí Ọlọ́run fún òun wípé kóun fi máa wá owó sí i pẹ̀lú àwọn ọkùnrin olówó tí ó máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tóun ṣe lórí tẹlifíṣàn. Ó ní àwọn ọkùnrin yìí lòun ò gbé súnmọ́ tóun ó sì lówó lọ́wọ́ wọn. Ó ní ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ náà jẹ́ ohun tó bí òun nínú wípé òun ò lè tara òun nítorí pé òun fẹ́ jẹ òun fẹ́ mu. Ó ní ìdí rèé tí òun ṣe kọ̀wé fi iṣẹ́ ọ̀rọ̀ sísọ àti àwọn ètò ṣíṣe lórí tẹlifíṣàn sílẹ̀ wípé òun ò ṣe mọ́ kóun tó yà wá sí ìdí eré adẹ́rìn-pòṣónú èyí tí òun ṣe tóun sì dúpẹ́ pẹ̀lú bí Ọlọ́run bó ṣe dúró ti òun nídìí iṣẹ́ náà. Lákòótán ní báyìí o, ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin eléyìí tó múra bí obìnrin Ògúnnẹ̀yẹ Idris Ọláréwájú tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky, òun mà ló ti ju ọ̀rọ̀ kàbìtì kan sílẹ̀ sórí afẹ́fẹ́ fún àwọn ènìyàn báyìí wípé ó dàbí ẹni wípé òun ti fẹ́ra kù òun ti ní oyún o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde èyí tí Bobrisky tó ju fọ́nrán kékeré kan sórí Facebook rẹ̀ èyí tó sọ wípé níbi títí ń jẹun tó ní pẹ̀lú bí nǹkan ti ń ṣe òun àti àwọn àpẹẹrẹ èyí tó òun rí lára òun báyìí ó ló dàbí ẹni wípé òun ti ní oyún òun ti fẹ́ra kù fún ẹni tó jẹ́ ọ̀rẹ́kùnrin òun.
Bobrisky tó sọ̀rọ̀ náà, èyí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní la ẹnu hà tí wọ́n la ẹnu hò wípé irú ìròyìn eléyìí tí Bobrisky gbé jáde yìí jẹ́ ohun tó yani lẹ́nu. Wọ́n ní ṣùgbọ́n báyìí oníkàlùkù ló ti fojú sọ́nà wípé tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tí Bobrisky sọ yìí wípé òun ti fẹ́ra kù, òun ti ní oyún lótìtọ́ àti lódodo ni. Wọ́n ní ohun gbogbo ló ní ìgbà àti àsìkò fún o. Wọ́n ní oṣù mẹ́sàn-án ó fẹ́ tó pé oníkàlùkù ni yóò mọ ọ̀rọ̀ ọ̀hún bóyá òtítọ́ àti òdodo ni. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 15 títí di ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní àti bá ọ̀tún ìròyìn Feli-feli mìíràn pàdé lórí ayélujára yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rí tí ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ subscribe, bákan náà ẹ like, ẹ share, kí ẹ sì fi kọ́mẹ̀tì yín sábẹ́ àwọn ìròyìn wa. Títí di ìgbà náà, ilé ònílé wa ọ̀nà òdínà wá Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.